Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. If you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comments. Thanks for watching till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Mo ní ìdí oyin mo á ní àpé màá kúkú ra oyin lọ́wọ́ yín ó wá ní oyin yín dà nípò oyin yín dà báwo lẹ ṣe ta oyin bígí bọ́ọ̀tù yẹn. níbi tá a ti bẹ̀rẹ̀ ẹnu ẹ̀yẹ èèyàn mi níbi tá a ti bẹ̀rẹ̀ ẹnu so ẹ jẹ́ kí n lọ sórí péjì ẹ̀ Bukky Rahim má bínú o torí mo rí wọ́n sọ fún mi torí mi wo sọ abẹ́ kékeré tí mo mú bẹ̀rù nìkan náà mo wò ìwò gan mo ń rìkọ́dù ẹ̀ mo rẹ̀ gbé kalẹ̀ mi fi ń ṣe kan mi so àwọn èèyàn wá sọ pé Bukky Rahim mo pé kéyà bí o stop àmọ́ kò stop wọ́n fẹ́ wá fún mi kò yẹ kí play voice note ti Bukky Rahim àmọ́ kẹ́lẹ́ mọ̀ yípo lọ́wọ́ bá mi iná ni mo fi play rẹ̀ lẹ́yìn ìgbà tó wá bá mi mo appreciate ẹ̀ dáadáa àwọn ṣe tẹ̀gbọ́n tàbúrò mo mọ pọ́nlé gan ẹ wò ó mẹ́sẹ̀jì mi àti ẹ̀ ní ẹ ti rí mẹ́sẹ̀jì mi àti ẹ̀ ní ọ̀pọ̀ dáadáa ábẹ̀ wá ń sọ ó lè mí bá àánú lọ sọ́dọ̀ rẹ̀ ìgbà tí ó wá sí àánú fún mi èmi wá bá ajá irọ́ ló pa ní inú oṣù kejì ní ìwọ́dẹ̀tì ní inú oṣù kejì èmi ni mo fún àwọn èèyàn wa ní nọ́mbà wípé kí wọ́n fi sínú gúùpù ọwọ́ àpò ń bẹ́ẹ̀ mo wá lọ lè bá a mo wá ní kí ló dé tẹ́ fi kúrò nínú gúùpù mọ́mì mi ó ti yé báwọn ọwọ́ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún mi tóun fi kúrò ní inú gúùpù èbó ló gbé wá èbó ló kọ ilẹ̀ yorùbá àkójọ mẹ́ta agbolé ń kọ́ máa báwo ní dàmà ẹ̀yìn wọn túmọ̀ èbó yìí kí ni ìtumọ̀ rẹ̀ mọ́ sí mi ìyá àjọ mi tó yá yìí ìyá àlùbáríkà yá dáadáa ìwé onínú rẹ̀. Special thank you to everyone on. èbó mi ọmọ payín lẹ́rìn ọmọ bá a pé kí ló dé tó kúrò nínú gúùpù ọ̀rọ̀ owó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ tipẹ́tipẹ́ torí gúùpù yẹn méjì ni inú ọ̀kan la kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ti yé ó kú òun bẹ́ẹ̀ náà ni nígbà tó kú òun bẹ́ẹ̀ mo wá lọ bá mo ní mọ́mì mo ní kí ló dé tẹ́ fi kú òun bẹ́ẹ̀ ó wá pè mí àṣekọ́ ni nígbà tá a ṣe kọ́ ọ wá ṣàlàyé pé kan báyìí tó ṣẹlẹ̀ tóun fi kú òní mo wá bẹ̀ mo wá fún àwọn tó wà lábọ́ọ̀dù mo wá fún wọn ní nọ́mbà rẹ̀ mo béèrè lọ́wọ́ rẹ̀ kí n tó fún wọn ó ní pé kí n fún wọn ní nọ́mbà àwọn so ti yé báyẹn mo wá fún wọn wọ́n wá àjẹ̀ sínú púpà èmi àtọ́bìnrin ìyá ní kantari àdẹ̀jàrí agbọ́mọ̀ ń ṣe dáadáa ni ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lónìí yẹn mọ̀ gbọ́ group kankan o especially online group kò dá o kò dá wọn máa ń ba tèèyàn jẹ́ ń bẹ̀ ni kúmà yìí mo máa ń ṣe àdúrà fún ni tó náà dẹ̀ máa ń ṣe àdúrà fún mi gidigidi so nígbà tí mo wá fún wọn ní nọ́mbà ibẹ̀ ló ti pàdé àwọn ọ̀rẹ́ tó ní lónìí tí wọ́n ní wọ́n wá bá tara wọn jálà ìṣe ti tèmi èmi ò dẹ̀ mọ̀ ẹni tí mo mọ̀ pọ́nlé tí mo mọ̀ ṣe gbogbo ẹ̀ fún abe manipulator ni ọ́ nítorí ṣe lánàá ògbó òdùn èmi wà láì mọ̀ wá fún mi kọ́dà káwọn ayé tọ̀ wá fún mi gbé wá bí tí wọ́n sọ èmi ò ní ojú tí èmi àkàkẹ́ èmi ò jalè èmi ò rọ́kọ èmi ò sì ṣe aburú síyàn ló jẹ́ kọ́kàn mi ó balẹ̀ èmi ò rí tí ẹ̀rù ẹ má gbọ́ tó fi dá mi lóhùn. ìyá alágbó ẹ lè payọ kí ló dé ẹ má wulẹ̀ ka òyìnbó yẹn rárá ẹ bá kà ẹ má wọrí àtìbọ̀ situation yá a máa rán yín padà lọ school. mo bá ọgbọ́n mọ́ sọ̀rọ̀ rẹ̀. ẹ má gbọ́ wọn parí pẹ̀lú òyìnbó àti sọ pé a máa rán yín padà lọ school ẹ má wọrí ẹ má ṣe. ẹ jọ ẹni tẹ́ gbọ́ tí sọ̀rọ̀ bá yọ̀rọ̀ tí ń sọ yìí déètì ní on 27 inú oṣù kejì on 27 oṣù kejì a sọ̀rọ̀ òjújọ́ kẹta lọ ni mo rí tọ́ jáde ẹ̀mẹ́ mọ́ wà lọ bá mo ní kí ló dé gúúpù ẹlẹ́ẹ̀kejì ní o àṣẹ wọn ní àwọn kan sọ̀rọ̀ wípé wọn ní ó ṣe sọ̀rọ̀ èmi ò sí mọ́ kankan mi mọ́ kankan mi ẹbẹ́ nìkan kan sọ̀rọ̀ ọ̀nà gbogbo wọn èmi bá wọn sọ̀rọ̀ abẹ́ ìwọ tó wá nítorí owó iná ni mo fi bá a jà ìwọ tó nítorí owó wá gbọ̀n kan tí mo fi bá a jà mọ́ bọ̀ wá manipulator ìkàjá ti jà ti ó ní ìwọ̀kẹ̀ èmi ọ̀kàwé mo sọ fún yín pé mo lọ́pọlọ púpọ̀ ọpọlọ ti pọ̀ jù ó ní
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n mi ìyá àjọ. Nígbà tí ó wá fi ẹjọ́ sùn mí wípé wọ́n sẹ̀hún tí mo wá bẹ̀ pé kọ́dà kò kọ́ mọ́ bínú. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ní ṣẹ̀ṣẹ̀ thank you so much ẹ bá mi share ẹ dákun. Àwọn èèyàn mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n lábẹ́ ń pa èmi nínú rẹ̀ èèyàn dáadáa ni mí kò dẹ̀ sí ẹni tó rajà lọ́wọ́ mi lọ́nà láì tí mi ṣe dáadáa pẹ̀lú wọn. Pápápá ní gbọ́dọ̀ àwọn lọ tí ọ̀bá ètè débẹ̀ gẹ́gẹ́ yọ̀mọ̀ dààmú ẹ̀mí mi ni tí dẹ̀ tó mọ̀ bèrè pé bò ní alpha èmi dáa púpọ̀ ìyò lè dáa tán ibi tí mo bá kù sí kọ́lọ̀ kọ́ yá fi mi àmọ́ bá bèsè sọ́lá náà òun yóò dàbí pé tòótọ́ ní sọ tòótọ́ kọ́ ní sọ nígbà tó fi tí apẹ̀ra wa tó wá sàlàyé kan tó ṣẹlẹ̀ fún mi tán mo wá sọ fún pé ṣe bẹ́ẹ̀ láwọn ọmọkùnrin wọ́n ṣe ń yẹ̀yẹ́ ara wọn wípé mi lè yáwó lọ́dọ̀ Bísí ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn sọ pọ̀ jù tíyàn bá ní vice president Peter John ṣe tí mo sì lọ bá pé Bísí dákun yá mi ló kì í fi ṣiṣẹ́ gbogbo ìgbà tí mo lọ bá Bísí ní 2023 mi ì tí bẹ̀rẹ̀ lápò ìgbà tí òfin mi ni mo wá bẹ̀rẹ̀ lápò yẹn mo gbà nínú oṣù kínní mo ní màá san fóṣù mẹ́fà mo sì san fóṣù mẹ́rin mo parí rẹ̀ nínú oṣù karùn-ún mo wá ń bọ̀ wálé ọdún ní last year wọ́n tún fún mi ní times 2 owó tán fún mi mo ní màá san fọ́dún kan mo san fóṣù mẹ́wàá mo ti sàn yẹn tán láti nínú oṣù kẹrin ọdún yìí mo ti san tán so ó fi mí lọ́kàn balẹ̀ bí mo ṣe wà léyìí aláàtì mo ní sẹ́ndẹ̀ ìrántí sẹ́ndẹ̀ níjọ́ sẹ́ndẹ̀ jẹ́ gbọ́ mo tó sẹ́ndẹ̀ 250 sáwọn lápò abẹ́ èmi èé ṣàtòbò jẹun bíi tiẹ̀ mi ìdẹ̀ kó gbẹ̀mí kó tọ́ ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ àmọ́ káwọn wọn ayé ó lè mọ̀ wípé kì í ṣe torí owó lèmi àti Bukky Rahim fìjà ló jẹ́ kí n wá Bukky Rahim mọ́ bínú o torí mo rí tí wọ́n sọ wípé òpè pé kó stop abẹ́ ìbọn mú nǹkan lẹ ìwà fi Bukky gan lẹ tí ọba update fún mi mọ́ ni o tí ọba ti update fún mi abẹ́ mo lè jù ọ lọ ò lè tó mi èmi ọ̀gbádùn wọ àbálàrú rẹ tí àwọn ẹ̀ta bá tó fi bú mi gan yìí tún gbé wá tèmi yájú tí wọ́n lọ torí mi bá yẹn jẹ́ ó ní. Ẹ kú ọ̀lẹ́. Ọ̀pọ̀lẹ́ fọ́mọ́. Ẹ kú yàjú. Nígbà tá a jọ sọ̀rọ̀ yẹn ó wá sọ fún mi wípé òun ní àwọn èèyàn ní ó ní tó bá yẹ pé òun ti mọ̀ mí kó tó dìgbà tí mo lọ́dọ̀ Bísí ni wàláì tí n bá fi parọ́ mi nínú Ọlọ́run ó lóun ọ̀bá ti Bukky Rahim ti bá parọ́ mọ́ ọ sọ pé wọ́n ni mo pa kó dẹ̀ fìgbésí ayé rẹ̀ búra nígbà tó fẹ́ ẹjọ́ ẹni tó sẹ̀ sùn mí ọwọ́ tó bá yẹ pé òun ti mọ̀ mí ẹ káàbọ̀ mọ́ mi wá Ọlọ́run jẹ́ pẹ́ fún wa agbẹ́dẹ̀gbẹ̀rẹ̀ thank you ó gbẹ̀yìn mọ́ sí mi mo kí yín nígbà tí mo tó rojọ́ fún mi tó kú òrùkùnkùn yẹn tó máa ní mọ́mì kí ló dé tàbí kó mo ní ẹ má bínú ó lè mọ́ sẹ̀yìn wọn bá wí mo wá ní ṣe bẹ́ẹ̀ láwọn ọmọkùnrin bó ṣe bú mi wípé mo lè dáwọ́ ní. bí e pé àbí mo lọ bí ẹni yẹn oníkọyà mi lówó mi lábàárà ò ní dààmú wa pa balẹ̀ rò. so mo wá sọ bẹ́ẹ̀ fún wa ní tó bá yẹ pé òun ti mọ̀ mí ni pé ní Abẹ́òkúta òun ní àwọn lápò ń bẹ́ẹ̀ òun máa mú èèyàn lọ bẹ̀ tán máa ń já wọn lówó yín tó jáde lẹ́nu mi nígbà tó sọ bẹ́ẹ̀ mo ní mọ́mí ọ bọ́ sí i ọ bọ́ sí i Ọlọ́run jọ dáa fún yín ẹ̀yin náà ó dé ẹ̀rá àánú gbà mo ṣe sọ fún un Bukky sọ pé wọ́n ní mo pa kó lè búra sí i ní bá pa kókò mi kọ́ bá tọ́ dánú mo wá nígbà wo ni kí wọ́n pè yín wọ́n wá lọ́wọ́ bá mi sọ fún wọn pé tó bá di Tuesday kí n pè wọ́n ìgbà tó di Tuesday mo wá fún ní voice note yìí rí ẹ̀bù wá bẹ́ẹ̀ manipulator. Àwọn àbúrò mi kọ́ máa ṣe ojú òní ìwòdúpẹ́ púpọ̀. Sẹ́ẹ̀rì ẹsẹ̀ ojú òní ọ̀rọ̀ tó sọ wọn ní kó ṣe ojú òní yìí o. Ẹ ṣe ẹ̀pẹ̀ fún wa ẹ wọ́n gbàgbé wa o. Ẹ ṣeun ìwọ́n gbàgbé mi lọ́wọ́ ní gbàgbé mi o. Inú yóò dùn kárí láti lọ́dọ̀ lọ́dọ̀ lọ. Ẹ ṣe máa Ọlọ́run jẹ́ pọ̀ fún. Ọ̀gá wọn ò tí ì fún mi lé. Nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ fún tán ẹ máa gbọ́ tó fi fún mi lé sí ìwọ abẹ èmi kọ́lá ló ń bá ṣe èmi tí mi bá tèèyàn jẹ́. Ẹ pẹ̀lẹ́ mà ọ̀gá wọn ò tí ì dá mi lóhùn ni ọ̀gá wọn ò tí ì fún mi lésì ni torí àwọn ṣé mo mọ̀ bóyá wọ́n ń yáwó lọ́wọ́ yẹn wọ́n ń yáwó níjẹ̀bú ṣé mo mọ̀ bóyá wọ́n ń yáwó lọ́wọ́ Abẹ́òkúta ṣé tí ọba sọ fún mi ṣé yóò sọ pé ọ̀gá àwọn ètí fún un lé sí òun ló sọ fún mi mi ní kọ́ yá mi lówó wà láyò òun ló sọ fún mi mo sì mọ́ lóore mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so èmi níṣẹ́ tí wọ́n bá níṣẹ́ bíi tèmi ni o ò ní mọ̀ lọ kó gbẹ̀ ní gamanitọ̀ wà. ṣe mo dúpẹ́ wọn ní lẹ́yìn tó fẹ́ fún ọlọ́run mo ní kí n fi ṣe ẹni ẹ̀fún gúnlẹ́sẹ̀ ló ń ṣe lákàlàkà lọ́bọ́ lọ́wọ́ abẹ́ni pé kí n mọ̀ dákẹ́. mo ní kí n mọ̀ dákẹ́ ni o kí n fi ṣe ẹni ẹ̀fún gúnlẹ́sẹ̀ ní ṣe lákàlàkà lọ́bọ́ lọ́dẹ o so ti yé báyẹn ẹ mọ̀ gbọ́. ń lọ rajà ń bàdàn wọn á ní ìmọ̀ bọ́yẹ tí bá mi sọ fún. mo wá ní ìmọ̀ bọ́yẹ tí bá mi sọ fún wọn mo ń ṣàdúrà fún
lánàá bí lọ́dọ̀ lọ. ẹ mọ wá gbọ́ tó fi dá mi lóhùn. wọ́n ní táwọn lè kó gèrè lọ. ẹ mọ gbọ́ tó fi dá mi lóhùn. ẹ kálẹ̀ mà ìyá mi ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra mà. abe ìwọ fẹ́ ṣe manipulator èmi tí mo lóhùn yìí náà lọ́wọ́ èyí tó play láwọn náà ní tòbọ̀ play rẹ̀ tó ti yẹ tí wọ́n bá níṣẹ́ lọ́wọ́ ò ní lọ kógbẹ̀ ò ní mọ fọ̀ gbérí ẹ̀ ti burú èmi ọmọ bẹ́yàn tèmi ẹ báyàn jà kò sí ẹni tó wá sínú ibọ̀sí mi tí mo bá jà rí lájé tí n bá mọ̀ yí pé wọ́n bá tara wọn jẹ́ gan ni mi ní fún wọn ní nọ́mbà wúmà yìí torí wúmà yìí èso ọ̀tá mi èèyàn dáadáa ní sí mi ta sì fẹ́ rárá wa mo kàn fún wọn nọ́mbà rẹ̀ pé kó fi sínú gúùpù ni bí wọ́n ṣe ń bá tara wọn jẹ́ lómi ò rí ẹ mọ̀ àgbà tá sì rí wọn tú ẹ mọ̀ gbọ́ tó fi dá mi lóhùn bí ẹ burú lọ́rùn rẹ láyé ìkà. ẹ wò ẹ má bínú sí mi ẹ má bínú ẹ jọ̀ọ́ mo bá wọn pò ní wọ́n ní pé torí ẹ sí níjẹ̀bú òde àwọn ò lè ya yín lówó because wọ́n ní táwọn lè kó gèrè lọ bá ní ṣọ́ọ̀pù làwọn fẹ́ kò ń ṣe táwọn máa pè lórí aago táwọn ò ní rí wọ́n ní pé ká ní ṣọ́ọ̀bù níjẹ̀bú òde ń sìn àbí area Ogun State yẹn tó yẹ pé àwọn kan máa wọ mọ́tò débẹ̀ àwọn máa gbowó lọ́wọ́ yín òun làwọn lè kówó fún mo dẹ̀ try best mi wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n dẹ̀ ṣàlàyé oríṣiríṣi. kò yẹ kí n play first note woman yìí torí kò sẹ̀mí wọ́n wá fún abẹ́ ń bú ọ̀gá wa àwọn ará wá fún wọn fún abẹ́ lẹ́sí wọ́n wá rò pé yàlágbò lòun fẹ́ lé ní èmi yàlágbò ti ìgbádùn èmi tó gbé etí èmi ti lójú tí èmi asa èmi lọ mo ní ojú tì gan o ojú dẹ̀ mọ́ tì mí àmọ́ ẹ kéré náà láì kẹsọ pé gbà náà ẹ fẹ́ ṣe nǹkan tí ó dùn èmi kọ́dà yìí tó lè dùn mí torí èmi èrè ọkọ èmi ẹ sì jalè so mo nídìí owó ṣẹ́ tí ìsì sọ fún Bukky pé kó yá mi lówó òun ló sọ fún mi fúnra rẹ̀ yí pé wọ́n ń yáwó lábẹ́kútọ̀ òun mú mi débẹ̀ mo dẹ̀ ṣàdúrà fún ìwọ tó wá sọ pé àjọjà first note tí play fún yìí on 27 ni o on 27 inú oṣù kejì ni o inú oṣù kẹrùn ní ìjà tó dé inú oṣù kẹrin níjà tó dé láàrin èmi àti Abe Bukky ẹ̀ẹ́dẹ̀gbọ́n tó fàjà so nígbà tó sọ̀rọ̀ yẹn tán ẹ máa wo tí mo fi dá lóhùn. wọ́n sí ẹ̀ka lẹ́mọ̀ àkùsí òní ẹ̀kọ́ rẹ̀ ra ọkọ̀ ṣé ti hàn eléyìí ni mo fi dá lóhùn. ọmọ mi wá ẹgbọ́n mo ní ẹgbọ́n mọ́ mi wá. ẹni wọ́n bínú sí gbígbà tẹ ẹsẹ̀ mi náà ìwọ oore lè fẹ́ ṣe fún mi. ṣẹ́gbọ́n. oore lè fẹ́ ṣe fún mi ó bá bọ́ sí ẹmọ bínú mi ó ṣe dùn tó àwọn tí wọ́n sọ lẹ́yìn náà ó ní tí wọ́n ti rí ni. ṣẹ́gbọ́n tí mo wí. Abe òkèrè. wọ́n sá ìjọ Jímọ̀ ni mo máa ń dá owó yẹn padà fọ́dọ̀ ìtàn fún mi ní ti 250 ni wọ́n ti tún sọ tán ní sọ́kọ̀ fún mi ní 500 so wọ́n dá padà àmọ́ wà tó yẹ pé wọn ò mọ̀ mí tó tọ́ wọ́n rí bí wọ́n ṣe wí yẹn náà ọ̀rọ̀ ni aláìkòdùn mímọ́ mi ẹ̀sẹ̀ mi oríire lẹ wá fún mi oríire ni ẹ lè opportunity kan bá kó. ẹ̀yìn ẹ̀yìn mi sẹ́gbọ́ mo ní oríire lẹ wá fún mi kúkú fi lọ́ọ́ bí ọjà mi lówó ìwọ lọ sọ pé òmù mi lọ bí tán ti ń jáwó nígbà òsì sọ bẹ́ẹ̀ tí wàá sọ pé ìfẹ́ nígbà tẹ́mi níṣẹ́ lọ́wọ́ tí èsè pé mi ò níṣẹ́ lọ́wọ́ bí Abe ọ̀yá. so wọ́n ní understand inú mi kò yọ ẹ bá fẹ́ ẹ má fi lọ mí wàláì ó bọ́ sí kọ̀ bọ́ sí inú mi dùn owó mi lẹ́lẹ́ fi lọ mí ṣé mo dúpẹ́ mo rẹ lọ́wọ́ bá dúpẹ́ fún yín ọ̀rẹ́ mi bínú o ẹ̀ṣẹ̀ mi o aláìlú ẹlẹ́dàá yín tọ́lọ́wọ́ kan mi o ẹ̀ṣẹ̀ mi ìfẹ́ mọ iye tí wọ́n sọ pé ká mọ mú wá lóṣooṣù tágbára mi ọ̀ká kí wọ́n ní mọ 100 wá lóṣooṣù wọ́n ní mọ 200 wá lóṣooṣù kọ́dà kó ní mọ 300 wá lóṣooṣù agbára mi ká bí ti ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ní ètò ìlú ààrẹ ń kójọ lọ́sẹ̀ kọ̀ọ̀kan wàláhì ọbìlì káwà. ẹ wo tí mo fi dáhùn yẹn lóhùn Abe ìwọ tó lẹ́mìí àtẹnìyẹn jẹ́ àjà kéésì òun ló fàjà òun kọ́ fàjà ìkànnì Abe ọmọ tó fàjà èèyàn búlì mí láàrin ọdún oṣù mẹ́ta mi ì dẹ̀ sọ̀rọ̀ èmi náà wá ṣetán pẹ̀lú rẹ̀ ìwọ wá lèmi ṣe ń sọ̀rọ̀ sẹ́mi ni mo wá fún ọ èmi mo ṣe sùn fún ọ yìí ṣe sùn fún ọ tó máa gbá ski eré ẹ̀ burú dànù lẹ́yìn ìgbà tí mo sọ̀rọ̀ ọ̀hún ẹgbọ́ tí wúmà ẹ̀ fi dá. ẹ̀ló mà ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ojú wọn ti rí ni ojú wọn ti rí kódà àwọn tí wọn sí nínú Ìjẹ̀bú Òde tó wà níbi Ṣàgám ibi Rẹ́mọ Waterside wọ́n fojú wọn kan Màbo wọ́n fojú wọn kan Èmọ̀ ká tó wá sọ pé ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́
inú mi dẹ́ dùn pé ẹ understand. ṣé ẹgbẹ́ tí mọ̀ yìí wí ó nínú òun dùn pé mo understand òun ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fún mi kọ̀ wá bọ́ sí mọ́ nígbà mọ̀ bọ́ ọjà torí kí ni èmi tí mo ọmọ ọlọ́run èmi tí mo mọ̀ yí pé kọ̀dá kí wáyé wá ṣèkà mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni ìkà ábẹ́. ẹ understand ẹ ṣe màá lóhùn nígbà làákàyè yín ẹ ṣe ìyá mi ẹ ṣe àtàjèrè lẹ́wọ́n máa tà lágbára ọlọ́run àtàjèrè ni tógo bá ń jẹ́ tọ́lọ́run àtàjèrè ni láti. ọ̀rẹ́ máa ń sí ọkọ àwọn apá àgbègbè mà àwọn ọkọ mi kọ apá àtìgbà àwẹ̀dẹ́ ilé ń gbá àwẹ̀ mà. nígbà tí a sọ owó òun bí tó tán sí nìyẹn mo dẹ̀ sọ pé ó ṣeun owó yẹn ti wá tán síbẹ̀ ọwọ́ adi nínú àwẹ̀ sótiyé ọwọ́ aráyàn sí mi pé owó tóun fún mi sótiyé ó ní owó tóun fún mi nígbà tí olóhùn fẹ́ bùnmi lówó alájà wa ní rárá wọ́ọ̀rì ìsalágbe kó fi rajà ni ó ní mo ti kọ́kọ́ play sóhun mo ti kọ́kọ́ play ibi tó ti sọ bẹ́ẹ̀ sótiyé ibi tó ti sọ bẹ́ẹ̀ nì. alájà Bukky Rahim ló ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yìn náà alájà ìyá alágbò wa ìpẹ̀lẹ́ èmi ni Lizzy ń sọ pé mo fẹ́ fún yín lówó ó wá ní àpé kí n má fún yín lówó pé kí n kúkú rajà lọ́wọ́. inú mi sì dùn mo ṣàdúrà ó wá fún mi ní 50,000 ó tún wá sẹ́ndì 20,000 70,000 ó wá ní bò bá wá òun àwọn èèyàn sí mi pé ó kọ́ wá gbọ́jà ìyín sọ̀rọ̀ ní oṣù kọkànlá àbí ní oṣù kejìlá ní last year ní o ọwọ́ ajá wá ń yẹn wá nínú àwẹ̀ ìwọ gẹ́gẹ́ ò pè mí pé kéèyàn wá gbọ́dà lọ́wọ́ mẹ́nìkan wá pè mí mi wá mọ ó ní wọ́n ní kó gbogbo oyin mẹ́wàá mo lóyin mẹ́wàá tá a ní ọwọ́ dákọ rẹ̀ mo ní ẹ jẹ́ kí n pe mọ́mì ṣó ti yé mo wá bá a sọ̀rọ̀ ó ní mo wá bá a sọ̀rọ̀ ṣèmi tó sọ pé mò ń bá ajá nìyẹn ábẹ́ ò tí ì mọ ẹni tí ń jẹ́ Bukky. ọ̀rẹ́ máa ń sí ọkọ àwọn apá àgbègbè mà àwọn ọkọ mi kọ apá àtìgbà àwẹ̀dẹ́ ilé ń gbá àwẹ̀ mà ọlọ́wọ́ ní kí àmú wa. so dáàdì kan pè mí ní ìsìn wọn láwọn àbúrò yín wípé ẹni kí n bá fi oyin mẹ́wàá rán mi ó ti yé báyìí mi ìmọ̀ pé oyin mẹ́wàá lẹ sọ mo ṣe bí ẹni ọṣẹ àti oyin so mo á ní kí n kọ̀fáàmù lọ́dọ̀ yín kó tó di pé mo bá mu sọ̀rọ̀ wọ́n ní kó oyin mẹ́wàá náà ni guys so mo wá sọ bẹ́ẹ̀ fún láàrin ọjọ́ kẹta woman yóò dá mi lóhùn kò dáhùn mẹ́sẹ̀jì mi kò mọ tó fẹ́ wí ọwọ́ àdìjọ́ kẹta mo tún wá tó fún lómi. àti oyin lẹ́sọ̀ yàrá àlékún máa sí yàrá àjọ mi yàrá àjọ tiwantiwa onígbà àjọ lànàbí lọ́dọ̀ lọ́wọ́ gbélé kọ́mà àwọn àbúrò mi kọ́kọ́ sí omi. mo bá yín sọ̀rọ̀ láti àná rìpláì mi ìmọ̀ bọ́lá sẹ́ lórí ẹbí sí ọṣẹ àti oyin lẹ́sọ̀ pé ẹ fẹ́ rẹ̀ sọ pé oyin ìgò mẹ́wàá sọ bẹ́ẹ̀ ẹni ọṣẹ yẹn ike ọ̀dà kan àti ogun. so ọ ẹsẹ̀ wá rìpláì mi ní ìjọ náà. olóyè alágbóṣà wa ókè o. ẹgbẹ ẹni tábìlì sọ pé kò ní owó là fi ń já. mo sọ fún yín pé mo fẹ́ ra oyin ìgò mẹ́wàá pé mo dẹ̀ fẹ́ ra ọṣẹ ṣùgbọ́n mo rí oyin níbi ìtọ́pọ̀ ìgò kan bá ìgò ńlá náà tà fún mi ní 6,000. ọ̀dà ìgò yẹn dẹ̀ tóbi dáadáa. àríkẹ́ dá. omi mo fi ń mu tí. ọba mú oyin ìgò kan wá. so kò sí problem tó wáyé pé because wọ́n ṣe sọ̀rọ̀ yìí sí mo ti san 70,000 fún àkáǹtì mo kàn san 50,000 kún mo dẹ̀ san 20,000. ṣẹ́gbọ́n ó jẹ́ 70,000. èló lẹ gbọ́pọ̀ jẹun ọjẹ́ 70,000 ọjẹ́ 70,000. ẹ lè fi 50,000 fún mi lọ́ṣẹ kẹ́dẹ̀ fi 20,000 fún mi ní oyin. mo wá sí ọṣẹ fún ọṣẹ tí ìta 25,000 mo wá fún ní méjì mo wá fún ní oyin tí ìta ní 80,000 mo wá fún ní mẹ́ta ẹ̀yìn ìgbà náà ni mo wá fi 10,500 ni mo fi sẹ́ǹdì ọmọ tó bá mi gbé ọjà lọ 3,000 ni mo fún mo wá fi 7,500 10,000 wọn láwọn gbà 7,500 ni mo fi sẹ́ǹdì ẹ̀dẹ́kù èmi ni mo sọ o torí gbà tọrẹ mi ó bù mí lówó ó bù mí 20,000 gbà tọrẹ tó gbó lásìkò mi gbádùn gbogbo ìbẹ̀rẹ̀ oṣù yìí mi gbádùn ẹyọ kan náà ni kò mú wá tó ti yé oyin ni mo lọ rà ní gàáyì mo ra oyin yìí ní 665 gàá ni mo ti lọ rà 665 ni mo rà ó ní oyin original gidi ni 665 ni mo fi owó mi rà ẹjọ́ tí máa wá ta oyin yìí ní 8,000 ṣé wọ́n jáyọ pa ṣé tí máa ní Òṣogbo tí mo ti ra oyin 7,000 ní tẹ́bà oyin number 1
tí n bá parọ́ èyí tẹ́ bá ti ròyìn kẹjá mi gàá ni mo lọ fúnra mi tí mo wọkọ̀ lọ mo dẹ̀ fún lóyin 3 mo fún lọ́sẹ̀ yẹn mo dẹ̀ fowó sẹ́ǹdẹ̀ àmọ́ tòun náà ti sọ̀rọ̀ fún mi rí èmi náà wá fi owó tèmi náà kún sẹ́mi ìṣe èmi náà dá padà mi ìdẹ́ bá jà sí i nígbà tó sọ̀rọ̀ ọ̀hún tán ẹ wo tí mo fi dá lóhùn. sọ pé oyin tẹ́lẹ̀ wọ́n mi máa ṣe wéyàn báyìí wàláhì ní ṣe wéyàn báyìí. sàárà àlékún máa ṣí ìyá àjọ mi ìyá àjọ tiwantiwa onígbàjọ́ làwọn ìgbélé kọ́mà àwọn àbúrò mi kọ́ sí èsì mi. mo bá yín sọ̀rọ̀ láti àná tó bá ṣe máa wá ẹlẹ́yà lágbóṣẹ́ wa ókè o. wọ́n mi máa ṣe wéyàn báyìí wàláhì ní ṣe wéyàn báyìí. kọ́dà kẹ́ má dà sí mọ́tẹ́ ní báyìí fi kán ìmọ̀ àfi wá ní chocolate kì í wá ṣe wúyí. mo ń béèrè wọn máa kó 70,000 lówó tẹ sẹ́ẹ̀dì sí mi. sẹ́gbọ́n abẹ́ ìwọ nu ọlọ́ọ̀nù bó ti parọ́ ọmọ mi sí àgbákò fún ọ èmi rẹ máa mú pẹ̀lẹ́ àbọ̀ sí èrè. ọ̀sẹ̀ àtọ́yìn lẹ́sọ̀ bẹ́ẹ̀ sì wá sọ pé oyin tẹ́nu kínní yìí oyin ìgò 10 ń gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yín náà gbọ́dọ̀ béèrè ní o kí n ṣe pọ́blẹ́mù ṣé kí n ọ̀sẹ̀ yìí tún bá yín ṣe bá a ṣe sọ ni àbí kí n páàkì ní odidi bẹ́ẹ̀ kí n gbé rán ni sí yín àbí kí n bá yín gún pápá ni mo sọjà rẹ nínú àwẹ̀ kí n bá yín gún èmi mo kún fún àmì sì máa rẹ gbogbo kan tí wàá ti fi sí máa fi sí àdẹ̀bá yín gún máa yín páàkì tó máa wà òkè èmi ò ní tí mi bá ní nǹkan tí mo lè fún yín tí mo lè fi kún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ìyá dáadáa sí o mi gbọ́dọ̀ tún fọ́ àǹtí yín mi ṣe bẹ́ẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ dábẹ́ o ọmọ jẹ. ẹ bá mi ṣe bá a ṣe sọ wípé tó máa jẹ́ kára mi máa dán ni mo fẹ́ ẹ ṣe o. a ṣe rẹ nípa ṣe ti gbé máa ṣe máa ṣe mọ́ mi wà ẹ́ pẹ̀ fún wa kò sọ̀rọ̀. abẹ́wálé kì í máa já. pẹ̀lú ògo lọ́dọ̀ ẹ̀ máa táǹgọ̀. inú àwẹ̀ la sọ gbogbo ọ̀rọ̀ yìí o inú oṣù kínní ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o inú oṣù kínní iná ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó kó onú kúkú tí mo pè é tó sọ fún mi wípé wọ́n ṣẹ̀wọ̀n ni tí mo ní kọ́ mọ́ bínú mo lébi ẹgbẹ́ sẹ́kúlì èmi náà lọ́n láyìn mo ní mi ìṣírí wò ọwọ́ sọ fún mi wípé tóun bá mọ̀ mí kí ó tó dìgbà náà ni òun ò mú mi lọ ìlú àwọn òun lọ ìbá mi yáwó èmi ò kò lè sọ bí tí mo sọ pé gbà náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìsàlẹ̀ mi mo yáwó ìyáwó kìíní kò dùn mí Nàìjíríà mo wà tí máa yáwó ṣiṣẹ́ kò sí tí fi ṣèyàn kò dùn mí ábí àbọ̀ ya wèrè wọ́n náà wá yáwó kọ́ ọmọ fọ̀gbẹ́ mọ́nà. wàláì tí màá ti ń ṣe lọ́la ìbò tí wàá fi ṣe màá mọ sóò yín báyìí màá mọ sóò bí bá ṣe rẹ bí bá ṣe ti máa ṣe fídíò bá ṣe sọ náà nù tẹ́lẹ̀ àti sọ náà nìyẹn gbé ló dẹ̀ wà nílẹ̀ òyìnbó òun náà wà nílẹ̀ ẹni bá yín kó mẹ́ta kò sí wàhálà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi dààmú ẹ obi ṣe kírẹ́dìtì àbí náà yẹ ní dààmú bóyá mo kí o láìkí o. màá disappoint yín lọ́rùn ní jẹ́ kàkà kí n disappoint yín màá tún ṣe dáadáa fún yín pẹ̀lú ògbó lọ́dọ̀ lọ o dúpẹ́ mo mórè o. èmi máa dúpẹ́ gan èmi máa dúpẹ́ lọ́wọ́ èèyàn gan. sí a tó fi àwọn kan hàn yín tẹ́ pé tẹ́ ìjọba rí ẹ lè mọ̀ pé ṣiṣẹ́ fara bẹ́ẹ̀ ni mo sọ oyin wà ń bẹ́ẹ̀ òròbó wà ń bẹ cinnamon powder wà ń bẹ gbogbo ẹ gbogbo àwọn eléyìí. mo ra nǹkan sí ọṣẹ rẹ̀ ń tó jẹ pé mo ra nǹkan sí ìbàjẹ́ orí tèmi náà ilé para mi ò láì jàrá pípa ó ní ẹ wá wo àwọn nǹkan tí mo fẹ́. àwọn ọṣẹ tí mo fẹ́ fi ìlú ọjà yín tó ní kejì ẹ̀ta ẹ̀rí àrùn ẹ̀fẹ̀ ìpamọ́ pẹ̀lú àwọn olóyìn àti ìlú ọṣẹ kalẹ̀. ní Nàìjíríà ẹwọ́sẹ̀ tí mo kú ike káàbọ̀ ni mo bù kalẹ̀ mo wá fi ṣe ike 4 pẹ̀lú gbogbo tí mo lò sí yìí mo wá fi ṣe mo wá jọ ike tí mo gbé fún kìí tí mo ní ìta 25,000 mo wá jọ 4 bẹ́ẹ̀ mo wá kó 2 fún Bukky Rahim ó wá kú 2 lọ́wọ́ mi jẹ́ gbọ́ ọmọ yìí ó wá kú 2 lọ́wọ́ mi so pápápá ni mo bá sẹ́ǹdì ẹ̀ mi fi falẹ̀ ó ti jẹ́ lọ́ àwẹ̀ yẹn ó ní nǹkan tí mo kọ́ bá ní ti àwọn kan tí ó kún máa Bukky Rahim ní ìwà wa ti láti ọkọ̀ ẹgbọ́ kejì ẹ̀ta ẹ̀rí àwọn ẹ̀ka ìdí ẹjọ́. ṣé aládùn nǹkan tí mo kọ́ kalẹ̀ ṣé eléyìí sì ká kẹsàn o oyin ìlàjì ké ni mo fi gún
gún ọṣẹ yẹn fún abẹ́ oyin ìlàjíké ni mo fi gún fún Bukky mo wá gbé rán ni sí nígbà tí mo wá gbé rán ni sí só ti yé. wọ́n sí ògbélé ńkọ́ máa ẹkùnkọ́ mẹ́ta wá sí òsì ọ̀nà mo ti sẹ́ndì ọjà yín ṣèkó láti jẹ tó òun rẹ̀ pé máa ní mo ti láì ní tó òun ní àwọn máa sọ fún yín màá má báyà wọn ti pè ń báyà kí n pè wọ́n dáre ti pè ẹ ṣe mo dúpẹ́ ọ̀nà san yàgò ní bàjẹ́ fún yín èmi tí lójú tí ṣé mo dán padà bí mo jalè àbí mo bá yéèyàn jẹ́. ẹ bá mi kọ Yorùbá.